Africa Content TV. Exclusive surprise birthday bash. Exclusive surprise birthday bash. Our Africa. Our Africa. Our Juba. Our national surprise birthday for Bill. Lóyè nínú ẹgbẹ́ Dr. Fẹ́mi Adébáyọ̀ jagunjagun nímọ̀ jòbí ní oníṣẹ́dálẹ̀ tẹ́lẹ̀ kò sọ́nà egun níjà. Èyí a ní ìfara ọ̀tá ẹgbẹ́ kẹrin oṣù kìíní of January 2024. Exclusive surprise birthday bash. Nígbà tí a kéré rẹ̀ báyọ̀. Ọmọ sáà ọlọ́pìn. Ọmọ sáà pẹ̀lú ẹ̀yìn ọdún nílá ọ̀bá ìfẹ́ ọ̀rọ̀ ẹ̀dùn náà ń bú. Ìyẹn ní àgọ́lẹ̀. Ìyẹn ní àgọ́lẹ̀. Ìyẹn ní àgọ́lẹ̀. Exclusive surprise birthday bash. Láàyè mo Fẹ́mi Adébáyọ̀. Gbogbo alamọjọ́ tó bí Fẹ́mi Adébáyọ̀. Àwa tá a lò lórí péjì amọ̀jọ́ ẹ̀. Everybody ló mọ̀jọ́ tó bí Fẹ́mi Adébáyọ̀. Amọ̀ṣùgbọ́n bí máa ṣe. September 31st. Ló máa ń ṣàjáde. December, Jojo jẹ́ 2023. Ó ń bẹ̀ nínú bọ́kà ní Sáúdí. Ó lọ sí Fúnra àbákàbà sí ọlọ́pàá àbúrò lọ́wọ́ náà. Ó ń tún ọdún ẹlẹ́sùn hàn. Ó lọ dúpẹ́. Ó ń tún ọdún ọdún. Kò sí lé December 31st. Ọdún 23. Ó bẹ̀ ní Sáúdí. Ó lọ ń múra. Àwọn ẹgbẹ́ ti wá kiri àwọn jọ. Ó máa gbé bí second. Ó máa gbé bí second of January. Ẹ má jẹ́ mọ̀. Ẹsẹ̀ bá láti pàṣẹ. Orí bàtò ló fẹ́ ọ̀. Ó láti pàṣẹ lọ. Ẹgbẹ́ pàṣẹ lé léré. Ọ̀sẹ̀ pé ojú àtẹ̀tẹ̀dẹ̀ ó là bàgàbà àti pé wá débẹ̀. Ó wá bá bàbá wá sí yá. À ń fọ́. Ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà òbí ọ̀rọ̀ kó yá ẹ̀dá ìtara. Wọ́n ní wọ́n jagunjagun, ẹ̀yin jagunjagun, wọ́n yẹ lẹ́yìn jagunjagun, ìwọ́n àwọn sọ́ni, àti àwọn sọ́ni ẹ̀dá ìjọba ọ̀rọ̀ ọ̀hún. Gbogbo ẹ̀dí kùkù tó bá ṣe ní ìjà ìjà ìgbà òní. Gbogbo ìṣòro ní ìgbà gbàgbé mọ́. Èmi lè wò ní.
gbogbo débi iṣẹ́ òní ìgbà àgbẹ̀rù wọn. Ẹ̀sìn tó ní ìgbà àgbẹ̀rù wọn. Àti ibi lẹ́sẹ̀ mẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà. Ọmọ ìdámẹ́lẹ̀. Ọmọ ìdámẹ́lẹ̀ ẹgbẹ́ náà yóò sọ̀rọ̀. Wọ́n jẹ́ ìdúró ọ̀rọ̀ lórí èrè. Èyí ò ní dájú ìmọ̀ lágbàgbà ọ̀rọ̀ sí lágbàá lọ́wọ́. Ẹ̀yin ọkùnrin ẹ̀ṣẹ́ àwọn ará làwà. Ààfin ẹ̀ṣẹ́ àwọn ará làwà. Òṣè fọ́ọ̀mù ẹ̀bí Adébáyọ̀ Sálárì. Wọ́n ní àdúgbòlọ́wọ́ ní òwe làbàbà àdúgbò ní làbàbà bára ṣe. Ẹ̀yin náà. Àṣẹ tí náà ti kọ́ ọ̀pẹ́ pàṣẹ. Ajílẹ̀ ayé ọ̀gáta ṣe ọ̀gáta. Àmì àbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́. Àmì àbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́. Ẹ̀rọ alùpùpù mẹ́ta tó gbé tuntun wa. Wọ́n ní torí tó jẹ́ tiwa lágbára kàkọ́ ọmọ Yorùbá kọ́ta ìṣẹ́ òkun wọn. A ní kí n ṣe ń gbà yí àwọn. Ìṣẹ́gbà náà ni a máa jẹ́. Ètò yàtọ̀, èmi nọ́mbà tọ́dún jẹ́ ọdún 2020, ìyá yàtọ̀ sí 2021, wọ́n bẹ̀rẹ̀ ọkọ̀ fún Màṣẹ, 2021, ó yàtọ̀ sí 2022, wọ́n tún bẹ̀rẹ̀ ọkọ̀ fún Jíbọ́, 2022, pẹ̀lú 2023, ìyẹn tí ó wé pọ̀ Màṣẹ, 2023. In 2024, táwọn ọmọ ìdíbọ́ lẹ́kọ̀ọ́ sí á. Ojú sí ilé ẹ̀dùnkọ̀ ìdíbọ́ àwọn lọ́sọ̀rọ̀ àrí pẹ̀lú ẹni tó bá ń ṣe ìfẹ́sẹ̀ tó máa sọ pé +1 ọdún. Wọ́n ní +1 ọdún. Gbogbo ẹni tó bá ń ṣe ọ̀ṣọ́ òjò wọ́n ní +1 ọdún. Sẹ́kọ̀ndì ìrìnàjò lágbàá àlàbíọ́. Mílíìtì ìrìnàjò lágbàá àtúndáyé, ìbàdàn ọdúndáyé, àtúndàgbà o. Mílíìtì ìrìnàjò lágbàá lọ́dún. Àwa ìrìnàjò lágbàá pàṣẹ. Ẹ̀rọ wíìkì ìrìnàjò lágbàá lọ́dún. Kò máa yà sọ fún ìlú àìlọ́pàá. Ọjọ́ tí Mọ́ndé kálé gbogbo ọlọ́mọ Mọ́ndé kọjọ́ ṣẹ́. Ọjọ́ Tuesday, àwọn bá láti mú aṣẹ́wó àti ìrọ́mọ̀fẹ́. Nígbà tí wọ́n ní ṣe nígbà ṣẹ́ṣẹ̀ kí bọ́ àwọn aṣọ tó ní ìlú ìgbéra. Tó bá ní nǹkan ṣe bàtà wá sílá. Àmọ́sẹ̀ kì í fẹ́ parí àlàáfíà ẹgbẹ́ àìsàn ìgbọ̀gbọ́n. Ṣé dáadọ́ jọ́jọ́? Àwọn àṣẹ pé TGIF Campus is Friday. Lónìí ẹjọ́ bá ṣe lábẹ́jọ́ Monday. Ẹjẹ́ àlẹ́ Tọ́lù kì í bọ́ lọ́kàn sí wá. Lónìí ẹjọ́ sọ. Alábí òní lónìí ẹjọ́ sábẹ́ lè bàbá ní pàtíkà mẹ́rẹ̀ lọ Pasuma ayámọ́mọ́. A máa wọ ní ètí ìfọ́mákẹ́fì Pasuma dọ́dọ̀. Olùdarí Islam, èso London ọmọ ọmọ bá ṣe. Ọmọ bá ṣe lẹ́yìn àìlẹ́ta gbogbo. Ìjọ London. Àwọn tó bá tẹ̀lé sọ́jọ́dé. Gẹ́gẹ́ bá ti rí ká bá ní bàtítà fẹ́ràn àmà múra máa kẹ́fìlà. Àmà àwọn bàbá bàtẹ́. Àmà kó sábò. Abẹ́lẹ́lẹ́ bàájì. Wọ́n lọ jẹ́ sábò òkì bọ́. Ẹni máa rí ṣọ́ọ̀ṣà lọ́pàá sí máa fún. Ẹni máa wá sára jù yàlẹ̀ bá sí ọ̀rọ̀ ọjọ́. Ojú ọjọ́
wọ́n yorùkọ́ padà lọ́dún. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Wọ́n yorùkọ́ padà ọ̀sẹ̀ ìrọ̀lẹ́. Ó ṣe wà náà ló ṣe àwọn. Ìgbà ṣe àgbàdàgbà. Lájẹ̀dẹ̀ pé bẹ́ẹ̀ni Sunday ajé àwọ̀. Ẹni tí ń ṣe ìlànà àgbàṣe àwọn ọ̀ṣẹ́ ìwọ̀n náà. Ìmọ̀lá ni mọ́tì àwọn jẹ́ ìyá làwọn Yorùbá pè lóṣù. Wíìkì lọ́sẹ̀. Bẹ́ẹ̀ ká pè lọ́jọ́. Báyé yẹ ó yà ká yí bá ọba àṣọwọ́n àǹdá. Gbogbo ọba wa ń ṣe lágbára àlàbí ọ̀ká ṣe dúdú. Kama jẹ́ ìyàrá ọ̀jẹ́. Báyọ̀ bá dúrà fún lágbàdà lágbódódó. Àbẹ̀bẹ̀ wá. Àbẹ̀bẹ̀ wá. Sábà nígbà bá ń yá sí àbẹ̀bẹ̀. Àbẹ̀bẹ̀ wá. Ẹ̀ka sọ̀rọ̀ sọ́ọ̀lù kò tó lé ńlá kò ní o.